Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 11 oṣù Kejìlá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé ìgbésẹ̀ tó lágbára lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí. Ó kọ etí dídi sí ìbéèrè àwọn aṣòfin. Ó sì pa á láṣẹ wípé káwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn ṣàǹkóṣàǹkó lágbọn òṣèlú àti láwùjọ. Ó ní kí wọ́n fi àwọn òṣìṣẹ́ aláàbò civil defence rọ́pò. Ìforígbárí ti bẹ̀rẹ̀ lágbọn òṣèlú báyìí pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń súnmọ́lé. Ààrẹ sọ fún Ọmọwòrarẹ̀, Alábí, Ògúnbíyí àtàwọn yòókù tó fẹ́ jẹ ọmọ oyè láti gbárùkù ti Oyèbámíjí. Adeleke ní àwọn ènìyàn mọ ohun tá à ń pè ní ìṣàkóso tó dára, nítorí náà wọn yóò dìbò fún òun. Àjọ ECOWAS ti yan Dangote gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ okòwò. Ìjọba orílẹ̀-èdè Burkina Faso ti fi àwọn ọmọ ológun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú sákàtà wọn sílẹ̀. Wọlé Ṣóyínká ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí Ṣèyí Tinubu. Ó ní bàbá ni àwọn ọmọ Nàìjíríà yàn bí ààrẹ, kì í ṣe ọmọ. Wọ́n ti fi Abubakar Malami sáhàámọ́ lẹ́yìn tí ilé-ẹjọ́ ní kí wọ́n gba onídùúró rẹ̀ ṣùgbọ́n tí kò dọ́gba pẹ̀lú àwọn ìlànà ilé-ẹjọ́. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ìyẹn Christian Association of Nigeria àti Sultan ti ìlú Sokoto ti pè fún ìṣọ̀kan látàrí ipò tí ètò ààbò orílẹ̀-èdè yìí wà. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ń tẹ̀síwájú nígbà tí Man City fìyà jẹ Real Madrid nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.